kí n gbolé. Mo kí yín, mo kí yín, mo kí yín, mo kí yín. Mo kẹ́yìn àgbààgbà mi, mo kẹ́yìn màmá mi, mo kẹ́yìn bàbá mi. Káàkiri àgbáláyé. Ẹ jẹ́ bá mi darapọ̀. Bá mi máa darapọ̀, bá mi máa darapọ̀. Ẹ má bínú sí mi. Ọ̀rọ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ díẹ̀ níwọ̀nba lálẹ́ yìí. Ẹ jẹ́ bá mi darapọ̀. Mo kẹ́yìn bàbá mi, mo kẹ́yìn ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin brothers mi, ẹ̀yin sisters mi. Mo kí yín káàkiri gbogbo àgbáláyé pátápátá láti ibi tí ẹ ti ń wò mí, tí ẹ ti ń gbọ́ mi. Mo kí yín lọ́pọ̀lọpọ̀. Mo kí yín púpọ̀. Ẹ kú bí ẹ ṣe ń darapọ̀ mọ́ mi, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Àkọ́kọ́ ń bẹ̀, ẹ jọ̀ọ́ mo rọ̀ yín, mo bẹ̀ yín bí ẹ ṣe ń darapọ̀ mọ́ mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá mi click lórí YouTube link yẹn, kẹ́ bá mi subscribe síbẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, mo bẹ̀ yín ni fún support wa náà ni. Ẹ lè má rí mi ní àná bí pé mo wá síta. Mo wá fẹ́ wo bí ó ṣe ń lọ ni. Bada bismillahirrahmanirrahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Mo kí yín, mo kí yín, mo kí yín, mo kí yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi lẹ́ẹ̀kan sí i. Mo fi àsìkò tí mo wà, mo fi àsìkò tẹ́ ẹ wà ní gbogbo kíbi tó kálukú wà, mo fi ń kí yín. Èmi ọmọ yín náà ni tí ẹ ti mọ̀ látàná. Àfọ̀njá TV tí àwọn èèyàn ń pè ní Àlùkà. Èmi náà ni ẹyẹ méjì jásà. Bẹ́ẹ̀ ni èmi náà mo tún wá nípa ọ̀rọ̀ ó ṣe ìjà ẹ̀sìn, kò ṣe ìjà ẹ̀sìn. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mùsùlùmí ni mí, bò ó níbi tí mo ti jáde. Àkọ́kọ́ ń bẹ̀, mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá mi wọlé, kí ẹ bá mi share ètò yìí, kó bá mi káàkiri kí n tó sọ àwọn ọ̀rọ̀ tó tó ọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ tó ṣe ọ̀rọ̀ tó ti gbangba. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí kí àwọn èèyàn darapọ̀ mọ́ wa, kí a wo ibi tá a dé, kí a lè jọ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Mo fẹ́ kí a pọ̀, ẹ jẹ́ bá mi share ètò yìí torí tí mo fẹ́ sọ ọ̀rọ̀ wà ń bẹ̀ gan, ọ̀rọ̀ àṣírí díẹ̀ dẹ̀ wà ń bẹ̀ ní ọ̀rọ̀ tí mo wá sọ lénìí. Torí ẹ̀ ni mo ṣe wá sí orí ètò. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ké sí àwọn èèyàn kí wọ́n wá gbọ́ ọ̀rọ̀, kí wọ́n wá gbọ́ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Mo kí ìyá mi Mr. Taiwo, mo kí yín, ẹ kú ọjọ́ mẹ́ta, àbí Mrs. Taiwo, mo kí yín púpọ̀, ẹ kú ọjọ́ mẹ́ta mà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi darapọ̀, ẹ darapọ̀, ẹ darapọ̀, ẹ darapọ̀. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Support yín là ń fẹ́. And again, àwa tí à ń wá síta, ẹ mọ̀ pé àwọn ti pé bóyá àbáwá rí nǹkan kan gbà ní Facebook, àbá ń gbà kankan níbì kan. No, àwa ṣe tiwa níwọ̀nba èyí tí Ọlọ́run rán wa ni. Bó ẹ bá mi darapọ̀ torí àwọn àṣírí kọ̀ọ̀kan díẹ̀díẹ̀ àti ọ̀rọ̀. Ẹni bá wo fídíò ọ̀sán yìí, èmi gan ò sí nílé, but bí mo ṣe rí nírọ̀lẹ́ yìí ó dùn mí díẹ̀, ó tún ṣe mí bákan díẹ̀. Àkọ́kọ́ ń bẹ̀, mo kí yín lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tí ẹ wà lórí ètò. Gbogbo yín ni mo kí. Ẹ̀yin tí mo rántí dákọ̀ àti ẹ̀yin tí mo rántí dákọ̀, mo kí yín. Mo fi Ọlọ́run, mo fi Ọlọ́run, mo fi kí, mo fi Elédùmarè, mo fi kí yín. Mo fi tó kálukú gbé dání láyé ara tiẹ̀, mo fi kí yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Tọ́, mo kọ́kọ́ fàsìkò yìí kí ọ̀gá ọlọ́pàá tí wọ́n dájọ́. Mo fàsìkò yìí kí wọn tí wọ́n wà nílùú Ìlọrin, tí wọ́n pe tọ̀tún tòsì pé àwọn ń wá peace. Ẹ mú kí wọn, ẹ kú ètò, ẹ kú ọmọnìyàn ṣe. Mo kí yín. Ọlọ́run ọba tó gbé yín sáyè yẹn kò ní yí àga mọ́ yín nídìí. Ọ̀rọ̀ bọ́ ń bẹ o. Àdúrà tí mo kọ́ ṣe fún yín. Mo wá kí
ẹ̀yin oníṣẹ̀ṣe ẹlẹ́sẹ̀ àbáláyé mú kí yín ẹ kú sùúrù, ẹ kú tójú yín rí, ó dẹ̀ kẹ́yìn àfáà ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú bẹ́ẹ̀ ṣe lọ síwájú lọ sẹ́yìn, ẹ kú bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ délẹ̀. Yorùbá àwa ní kankan tá à ń rò, ènìlẹ̀ gbọ́ wíníwíní ọ̀rọ̀ díẹ̀ lẹ́nu mi. Àkọ́kọ́ ń bẹ̀ máa kọ́ bẹ̀rẹ̀ látòrí àfáà tí ó kọ́kọ́ sọ̀rọ̀ tó jẹ́ òkúta gidi, ọmọ bàbá òkúta gidi. Máa kọ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Tí ẹ bá wo fídíò náà, àfáà yìí ni mo kọ́kọ́ rí pé ó gbé máìkì lọ́wọ́ tó ń sọ ọ̀rọ̀, gbogbo bẹ̀ pa lọ́lọ́, gbogbo àti ẹni tó jẹ́ ẹni tó pè wọ́n, tó jẹ́ amòfin tó pè wọ́n, tó jẹ́ àwọn olùdáàbòbò ìlú tán jẹ́ ọ̀gá ọlọ́pàá tó pè wọ́n. Kò sí anybody tó sọ̀rọ̀ wọn farabalẹ̀ gbọ́ ni. Èmi ẹ ṣe mo tún sọ lẹ́ẹ̀kan, mùsùlùmí ni mí. Ẹ gbọ́, mùsùlùmí ni mí tí è ṣe àní-àní. Bàbá yìí sọ ọ̀rọ̀, ẹ jẹ́ bá mi ṣe ètò yìí pọ̀, wọ́n sọ ọ̀rọ̀, wọ́n sọ anything. Ó wá di ìgbà tí ó kan àwọn oníṣẹ̀ṣe, àwọn tá a bá láyé mọ́ yìí ń bọ̀ àṣírí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan máa tú. Torí ìgbà tó ń sọ ọ̀rọ̀ kí n tó bọ́ sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe, ó ń sọ pé ó ti wà, ẹ gbọ́, ẹ̀sìn Islam ló ti wà, àwọn yẹn ń wá láti ibì kan ni kíní kankan tó máa bi àwọn oníṣẹ̀ṣe pé bó ìlú wo náà ti wá, ìlú wo náà ti wá, àti pé àwọn náà ò bí ẹni tí ò jáfáfá láti lè sọ̀rọ̀. Àìlè sọ̀rọ̀ ńgbà míì ó máa ń kó bá ni, ká tó lè sọ̀rọ̀ náà ó máa ń kó bá ni. Òun náà àwọn àbá kan bí ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú tírà tí wọ́n gbà wá látọ̀dọ̀ tán ní ànábì ló sọ. Ẹ gbọ́, ó ní alibalahu akalibilimatik, àdánwò ọmọ èdè ni àti fi sórí ahọ́n rẹ̀. Ẹ gbọ́ mi, ọ̀rọ̀ máa ń gbé ni, but kíkọ́ ẹ̀kọ́ làákàyè àti ìwà alé làwọn fi dákẹ́ tí wọ́n ń wòran. Ẹ gbọ́ mi yé, ọ̀rọ̀ oníṣàláì má sọ̀rọ̀ nílùú Ìlọrin tá a wà yìí. Àbá yìí sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yẹn pọ̀, ó jaburata. Ìgbà tó wá kan àwọn oníṣẹ̀ṣe wá fẹ́ sọ̀rọ̀, ọlọ́pàá yìí tí wọ́n pe peace, òótọ́ ẹ pe peace, bọ̀ nínú ẹjọ́ tẹ́ ẹ dá, nínú nǹkan tẹ́ ẹ ń ṣe, ó kúrò nínú pé àní-àní ojúsàájú lẹ fi ń dá ẹjọ́ náà. Torí gbà tí àwọn àfáà máa sọ̀rọ̀, ẹ tẹ̀lé wọn, ẹ farabalẹ̀ gbọ́. Ẹni yìí kò tí ì sọ kẹ́límọ̀ méjì tí ẹ fi di pé ẹ kàn ń tákò kìnní kan ìlú láwọn kì í ṣe bẹ́ẹ̀. Àkọ́kọ́ ọ̀rọ̀ wọn ibi títí yín wà nìyẹn, bọ̀ mú kí yín pẹ́ kú iṣẹ́ pé ẹ fẹ́ ìfẹ́ nínú ìlú, kò wá sí tẹ́ ẹ gbà. Kò sí ẹni tó lè ṣèdájọ́ bí Ọlọ́run, kò sí ẹni tó mọ òtítọ́ bí Ọlọ́run. Àkọ́kọ́, ìlú Ìlọrin kìí ṣe ìlú Álímì, ìlú Àfọ̀njá ni. Òun náà àwọn èèyàn pè láyé ẹjọ́ òun kí wọ́n tó máa yí padà, wọ́n fi orúkọ yẹn yí padà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìlú Álímì wọ́n máa ní Ìlọrin Àfọ̀njá, ẹnu dùjú yọ. Ìlú Àfọ̀njá náà ń pè Gèrè Álímì. Ẹ gbọ́, Gèrè Álímì làwọn babalábàbá wa ni wọ́n fún Álímì, ẹ̀yìn ìlú ló bọ́ sí nígbà yẹn, ibẹ̀ ló dìgboro lẹ́nì. Gèrè Álímì tẹ́ rí yẹn, ìlú ni ibẹ̀ náà fún Álímì nígbà yẹn o. Ìdí àpẹ́ mọ́ gbogbo ọjà má gọ́ nígbà yẹn kán tó gbé àgọ́ kúrò lọ́dọ̀ wa ń bì, kán tó gbé lọ sọ́nà Ẹ̀dùn, kẹwàá báwo yé ṣe tí ò mọ̀ kankan. Ẹ gbọ́, ẹ bá mi ṣí ẹ̀ kó kàn wọ́n lára. Ẹ gbọ́, Gèrè Álímì yàtọ̀ sínú Ìlọrin nígbà yẹn lọ, ó ti di Ìlọrin o nísìn o. Mọ́ odò ta dé Gbagbadé airport lẹ́yìn kọrin. Ẹ gbọ́ mi, ẹ̀yìn ìlú náà fún Álímì ńgbà náà, ibẹ̀ tó ṣe pé bẹ̀ ní Gèrè Álímì. Gàálímì ni kéde Gèrè Álímì, Gàálímì, Gàálímì, Gàá. Ibi tẹ́lẹ̀ ti da màálù, ilé àwọn ilé tó máa ń kọ́ kíní àdodo wọn yẹn, tó máa ń kọ́ koríko yẹn, Gàálímì, ibi tí wọ́n fi pé kó tẹ̀dó sí nígbà yẹn ni. Ẹ gbọ́, ó ní iye ẹsẹ̀ tí wọ́n fi ń rìn lọ síbẹ̀. Kí wọ́n má wulẹ̀
àwọn ìtàn tí wọ́n fẹ́ gbọ́ wọn á gbọ́ wíníwíní díẹ̀. Ẹ gbọ́ mi yé, à ń pebì kan ní ọlọ́jẹ̀ nísìn. Ọlọ́jẹ̀ nínú Ìlọrin náà ló wà. Ọlọ́jẹ̀ ni ọlọ́jẹ̀, ẹ máa gbọ́ o, ẹ̀yin ọlọ́jẹ̀, ó dùn mí fún yín bọ̀ ẹ́ ń kùn lábẹ́lẹ̀. Ẹ jáde torí ọlọ́jẹ̀ níyẹn ń gbégún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ilé eégún ni. Ibi tó ti ṣe wá sí fáwọn baba ńlá yín dé pé fi pa ìṣẹ̀ṣe yín rẹ́. Àwọn ọ̀sẹ̀ báyìí kọ̀ọ̀kan yìí wà nulẹ̀. Bẹ́ẹ̀ ni lọ́lọ́jẹ̀. Ilé ọlọ́jẹ̀ nílùú Ìlọrin. Ẹ gbọ́ mi, lálóore ká tó dé Ansaru Ògidì, Ansaru, ẹ gbọ́ mi, Ansaru ká tó débẹ̀. Ilé ọlọ́jẹ̀ ìhun náà ń pè ní ilé ọlọ́jẹ̀. Ìwọ tó bá tásìkò, bàbá tí wọ́n ní mọ́gàjí, tó bá tó àsìkò ẹ̀yin máa mọ ọ̀rọ̀. Ẹ gbọ́ ni wọ́n ní tí ọwọ́ ẹni ò bá ti tẹ̀kú dà kò lè tí béèrè ikú tó pa bàbá rẹ̀. Àwa mọ ìtàn yín, kìí ṣe ẹ̀yin gẹ́gẹ́ lẹ tẹ Iyemọja-dó. Iyemọja ilẹ̀ Àfọ̀njá ni, ilẹ̀ dí àpẹ́jà rẹ̀, ilẹ̀ dí àpẹ́ ní ilẹ̀ Iyemọja. Ẹ fẹ́ gbọ́ ìtàn lẹ́nìí. Ẹni wọn kì í bọ tẹ́lẹ̀, wọ́n ń bọ Iyemọja tipẹ́tipẹ́. Bọ̀ àwọn èèyàn ò ká sí torí gbogbo ibi tẹ́ ẹ̀ sọ yìí náà igbó ni. Ìgbà tí wọ́n ṣe express tó ti di pé ìlú ti wà ń bẹ̀ tẹ́ǹtà lẹ́yìn sẹ́ mọ̀ pé wọ́n lọ síbẹ̀ o. Okòólówó ìgbà wo ló lajú? Ẹ gbọ́ mi, ìgbà tó jẹ́ 1 lane before kan tó ṣe 1 lane láwọn 1 lane náà sí ẹni pé fífẹ̀ pé wọ́n kan tó fẹ̀ kọ́ dàbẹ́ tó dáa nígbà yẹn lọ́hùn. Kí ilé kan tó máa ta ilé talẹ̀, gbogbo ọ̀nà bẹ̀rẹ̀ Fúlàní ló ń ta bẹ̀. Mọ́gàjí yẹn náà máa sọ Fúlàní ni tó lóun ọmọ Ìlọrin. Bẹ́ẹ̀ ni gbogbo àsìkò ń bọ̀ tó bá tó àsìkò ẹ máa mọ̀ pé ọmọ ọkọ yìí máa gbà nǹkan ẹ̀ padà. Wọ́n fi jẹ mọ́gàjí torí pé ìgbà yẹn ibi tí àwọn bàbá máa ní pé ẹ lọ máa ṣe nǹkan bẹ̀ yẹn, ẹ lọ dúró síbẹ̀ yẹn lẹ àwọn bàbá láyé ṣe wà ń bẹ̀ lẹ́sẹ̀ mísì papọ̀. Ẹ gbọ́ ilẹ̀ Iyemọja tẹ̀sán yìí mọ́ odò yẹn àtayébáyé náà ti ń bọ̀ o. Ọ̀gá ọlọ́pàá tí ẹ ṣe kínní mo tún kí yín dáadáa, ẹ lọ ṣèwádìí kẹ́ tó gbá ìṣàṣì dáadáa lórí ẹ̀ kó tó lajú náà ti ń bọ̀. Sàlàkànní, à ń bọ Ògún ní Sàlàkànní ni. Ibì kan wà tó ń pè ní Sàlàkànní. Gbogbo àwọn tá à ń sọ ilẹ̀ Yorùbá ni o. Ẹ gbọ́ mi, Sàlàkànní à ń bọ Ògún ni. Gbogbo mòrò yẹn Ìlọrin ni. Ṣàó inú Ìlọrin ni torí pé wọn ọba bẹ ò gbà kí ni tó fi jìnnà síra wọn, ẹ̀kúlé ni. Torí pé wọn gbà pé ọba bẹ agídí pé adé làwọn máa dẹ́sẹ̀. Àwọn ló ń bá ẹ̀mí àfọ̀ngbà tán ti pa Àfọ̀njá látìgbà yẹn. Ẹ gbọ́ mi, Ṣàó tẹ̀ ń sọ yìí àwọn gbogbo Ṣàó tí ẹ sọ pé wọ́n ṣe kí n tí bàbá yẹn sọ pé bàbá yẹn ṣe mistake ni. Inú Ìlọrin ni. Ẹ gbọ́ mi yé, inú Ìlọrin òun nu. Gbogbo àwọn gàágà táyẹ̀ tẹ́ máa sọ̀rọ̀ tí mo máa sọ fún yín, gàá ìmáàmù, gàá kànbí, wọ́n fún àwọn kan lára yín, wọ́n fún ọ pé kan ẹ̀yin náà dúró síbẹ̀ yẹn ni, wọ́n fún yín nílẹ̀ o. Gàbí tó máa bẹ́ẹ̀ tí máa ń dé tí ẹ máa ń gba nǹkan kan yẹn, ẹ máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀, ẹ wá sọ̀rọ̀ odò Iyemọja. Ìtàn wo lẹ mọ̀ nípa ìtàn Iyemọja? Ẹrú lẹ́yìn níbẹ̀, àwa tó bá tásìkò ìdí àpẹ́ á dìde. Képọ́ wá dìde, tí ẹ̀ tún mọ nǹkan tó ń lọ lábẹ́lẹ̀. Ẹ gbọ́, ń kálukú tẹ́ ẹ mọ̀ ẹ̀yin náà mọ̀ tẹ́ ẹ ń fèsì láwọn ibì kan tó yé yín nípa ọ̀rọ̀ lẹ̀ Iyemọja. Mọ́gàjí tó wà ń bẹ̀, ọmọ kọ́ yàtọ̀ sọ́mọ àlè. Ẹ gbọ́ mi, ọmọ kọ́ ó yàtọ̀ sọ́mọ àlè. Ó fẹ́ gbọ́ ìtàn ni. Àwọn òkèrè nígbà tí ọba Sùlùgàmbàrí, nígbà táwọn babalábàbá ti wà nígbà gbogbo àwọn ọlọ́sùn ni, àwọn olóògùn, àwọn ọlọ́dẹ, àwọn aláwo, wọn tó yẹ pé ọlọ́dẹ náà ni wọ́n
tó jẹ́ pé wọ́n máa tẹ̀lé ọba láti yídì tó bá ti ń bọ̀ wálé, wọ́n máa tẹ̀lé ọba ẹ̀gbọ́ tán bá tẹ̀lé ọba yìí títí tó máa fi dé kọjá níta kúrè lọ, tán bá ti wá dé títí tó máa fi dé lọ́ba tó máa pidán pé tán bá wakùn símú tán máa jó iná máa yọ lórí wọn báyìí máa láàgùdọ̀ rẹ́rìn gbà náà tó ra máa ń tẹ̀lé ọba délé ọyún. ìyẹn Sulukambari ìgbà yẹn ni bàbá orí wíṣẹ àná wà ẹ̀gbọ́ ẹ fún mi ṣẹ́jú kan mò ń bọ̀. ẹ wo orí wíṣẹ àní bàbá Sulukambari wà nígbà yẹn kọlọmbà àforíjì wọn kó kẹfọrún kẹ wọn. ṣé ń gbọ́ mi nígbà náà lọ́hùn bàbá Sulukambari mò ń sọ ọ̀rọ̀ wọn nílùú Ìlọrin ìgbà yẹn kẹ́ àgbà ti dé ó rí pé wọ́n ti wà lórí àga tó yẹ pé ibẹ̀ náà wà kó tó di pé wọ́n gun ẹṣin ní gbogbo láwọn tó bá ti fẹ́ dé láti tó bá ti dé láwọn tó bá dé kí ni orúkọ bíbà yìí tó bá ti ń bọ̀ ká tó dé Takure so ká tó dé Takure yẹn gbogbo bẹ̀ yẹn dé Gegele ibẹ̀ ni ọba ti máa gẹ̀ẹ́sìn ibẹ̀ lọ́ba ti máa gẹ̀ẹ́sìn ẹ̀ ń gbọ́ ibẹ̀ lọ́ba Ìlọrin ti máa gẹ̀ẹ́sìn ẹ gbọ́ mi yé ó láwọn lé kọ̀ọ̀kan tí ọba Ìlọrin máa ra tẹ̀ tí wọ́n máa kí wọn láwọn ọmọ Àfọ̀njá àwọn ọmọ Ládẹrin gbogbo bẹ̀ yẹn wá sí ilé ọba Dàgọ́ ilẹ̀ Yorùbá ni ẹ gbọ́ mi gbogbo onú Ìlọrin ilẹ̀ Yorùbá ni local government ẹ̀ ilẹ̀ Yorùbá ni local government Ìlọrin ẹ lọ wò dáadáa Ìlọrin West local government ẹ̀ Yorùbá ni àbí Fúlàní nínú àwọn local government tó wà náà èwo ló jẹ ọmọ Fúlàní níbẹ̀ Tápà ló wà níbẹ̀ 12 local government níbẹ̀ Yorùbá ni ìyókù apin fún Tápà ni kò sí ti Fúlàní níbẹ̀ ẹdí wọn gbà yín lálejò ẹni ẹgbọ òkúta ní bàbá yín ẹni bàbá yín ẹ ló lé àwọn nǹkan wọgbó ẹgbẹ́ sí wọn àtòtọ́ ẹ fi tipátipá agbára tí àwọn èèyàn ò lò torí pé Àfọ̀njá ti lọ nǹkan tẹ́ ẹ̀ lè ṣe lójú Àfọ̀njá tẹ́ fi pa Àfọ̀njá lẹ́yìn kẹ́ lè ṣe àwọn ọmọ lẹ́yìn tí bí àwọn tiwa náà ló gbàbọ̀dè nígbà yẹn tí wọ́n fi àwọn nǹkan kan hàn yín ṣé ẹ lè gbéná wojú ẹ̀ ni gbogbo bí tá a lè dákọ nílé tó wà nílọrin bí gbogbo agboolé tó wà nílọrin orúkọ Yorùbá ni orúkọ Yorùbá ni ẹ wá ní pé wọn kì í bọ àìmọye odò tí wọ́n ń bọ àìmọye odò tí wọ́n ń bọ nígbà yẹn tó jẹ́ pé àwọn ọmọdé ní 80s a máa kàn ṣeré tẹ̀lé wọn wíwà pé kíní ẹ mọ̀ pé bí tí ìpápánu bá ti wà tá a dẹ̀ ti gbọ́njú tí wọ́n máa ń fojú wá sí adẹ̀ tó nà lékeu gbogbo àwọn ọlọ́dẹ tó wà nílùú Ìlọrin tí wọ́n parán gbẹ́ tí wọ́n jẹba lọ́dẹ tí wọ́n jẹ gbogbo nǹkan nígbà yẹn ẹ jáde tó bá yẹ pé kò sí èyí tó yẹ pé ológun aláwo ni wọ́n tó yẹ pé àwọn ọmọ tí ẹ kó sínú tẹ̀ sọdà fà nìyẹn ránṣẹ́ ń parẹ́ o àwọn ọlọ́pàá tó sọ̀rọ̀ yìí ẹ kú ètò ẹ kú bẹ́ẹ̀ ṣe dá sí bọ̀ èmi bẹ́ẹ̀ fi kíní kan yé yín pé Ọlọ́run ọba nìkan ló mọ ẹjọ́ dá ẹ má jẹ́ ká gbé lẹ́yìn ẹnìkan Allahu alam ẹ gbọ́ Ọlọ́run ọba nìkan ló mọ̀ òun nìkan ló mọ déédéé ẹ gbọ́ mi ẹ má jẹ́ ká gbé lẹ́yìn ẹnìkan torí bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀ ń ṣe ojú ṣáájú láàrin ibìkan mi nítorí pé mo jẹ́ mùsùlùmí kí n parọ́ ẹ wá torí pé ẹ jẹ́ mùsùlùmí ẹlẹ́wàánù lọ ni kí náà ṣe ń bẹ́ẹ̀ lé àwọn tó wà ń bẹ̀ ẹ wá fẹ́ torí pé ẹ ti dé bẹ̀ wọ́n sọ pọ́ bà lọ́rin lónìí nǹkan tó bà lọ́rin fẹ́ ni ní tí wò ó sọ òun sọ tiẹ̀ ni ọ̀tọ̀ láyé wo ẹ má fi wé lọ́rin àwọn babaláwa ti ń bá àwọn yìí ṣe tipẹ́ àwọn babaláwa tó tún jẹ́ Islam wọ́n ti jọ ṣe wọn jà ọ̀pọ̀lọpọ̀ yín àfáà yìí náà báwo ni Saheed Shittu gan ṣe ní máa bú yín gbogbo yín ẹlẹ́bọ nìyí ọlọ́pàá yìí náà sọ níbì kan ó ní wọ́n wé tíra kò sí náà wọ́n sóògùn díẹ̀díẹ̀ wọ́n tún ọ̀rá ta sí wọn níbẹ̀ yẹn ẹ gbàgbé tẹ bá fẹ́ ṣe ìsìláàmù gangan ẹ nídìí ká ẹjọ́ nǹkan kan
ẹ nídìí kẹ́ ẹ jó nǹkan kan, ẹ nídìí kẹ́ ẹ wé nǹkan kan. Sínú Kùránì wọ́n ti ní kẹ́ ẹ wé tírà. Ẹ gbọ́ mi, ẹ máa yọ orúkọ kúrò nù, tẹ́ bá fẹ́ ṣe kùndí, tẹ́ bá fẹ́ sa kùndí, ẹ yọ orúkọ Ọlọ́run kúrò mẹ́ forúkọ àlìjànú sí. Ẹ gbọ́, tó bá tún mọ̀ pé ni ó láwọn àṣírí yẹn, ó ní bí wọ́n ṣe ń lò ó. Ǹjẹ́ ẹ ṣèwádìí mímọ̀ nípa ìlú Ìlọrin? Ẹni wọn bọ̀ kankan, kí ni wọn bọ̀ tí gbogbo nǹkan náà fi hàn sáráyé? Abẹ́fẹ́ ká sọ ti 11/11 ni. Ọjọ́ kọ̀ọ̀kànlá, oṣù kọ̀ọ̀kànlá, ọdún kọ̀ọ̀kànlá, 11/11 ṣé àkílẹ̀ ń ṣe? Ẹ má yẹ ká tú àṣírí ibẹ̀ pẹ́ẹ̀sẹ̀ ọ ni. Síríkù lẹ́yìn náà ń ṣe. Ọ̀rọ̀ tí mo mọ̀ ni, tí mo gbọ́njú níwọ̀n bá tèmi bá tí mo dẹ̀ tún gbọ́ ìtàn àrọ́bá bàbá tàn. Ẹ gbọ́ mi, èmi ń wọlé ọba, mo tún kéwú nílé ọba níwọ̀nba kí tó tún tẹ̀sí mọ́ríkàsì. Kí lẹ̀ ń sọ lẹ́nu? Eléyìí kú ònú pé àní àbí nǹkankan. Àwa náà ka díẹ̀ níwọ̀nba tiwa. Ẹ má rú wa lójú, ẹ má fi dúdú kùn wa lójú. Àwọn àṣírí kan wà nínú ilé ọba ń bẹ̀ yẹn náà tó jẹ́ nǹkan àfọ̀njá. Ẹ jẹ́ ká mẹ́nu kúrò, tó bá tó ọjọ́ ọ̀rọ̀ àwọn àṣírí máa jáde, pàpọ̀ ẹ̀pẹ́ sáré máa kọ́ kúrò, àbẹ́ máa da ìwọ̀, ẹ máa sún bẹ̀. Ẹ wá láti Gèrè Álímì, ẹ wá tí ìdí àpẹ́ mẹ́, gbogbo bẹ́ẹ̀ ìdí àpẹ́ ni. Ẹ wá láti Gèrè Álímì, ẹ wá jọba níbi ibẹ̀ yẹn. Ìyẹn ọmọ bàbá kan náà tó wà ní tí wọ́n pè tó wà lẹ́kọ̀ọ́ ya gẹ́gẹ́ àbí kíná poru tàbí ọmọ sí àná tó sọ pé kíní kan. Ẹ wo àwọn ìyẹn ò mọ̀ tán. Ẹ gbọ́ mi, mo kí Abazan. Ẹ mọ̀ tán. Ibùjókòó àfọ̀jánù Ìlọrin tẹ́ rí ìjẹ́ ìmọ̀túmọ̀ rẹ̀. Ìgbà tó sọ̀rọ̀ Ìlọrin wọ́n pọ́nrin ni, èdè ó kálù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Gbogbo àgbègbè tó bá dé nílẹ̀ Yorùbá, àwọn kan sọ fún pé ibi ọlọ́dọ́ bí ń lọ orin dà. Ṣé wọn kí ń lọ Yorùbá? Ẹ lè tú Yorùbá síbi tó wù yín rí, ibi tí wọ́n ti ń lọ irin fáìlì pé wọ́n ń lọ nǹkan báyìí. Nǹkan tí wọ́n ń lọ ni wọ́n máa ń tẹrin mọ́ ni. Tí wọ́n bá ń pọ́n irin, ẹ gbọ́ mi, tí wọ́n bá ń pọ́n irin, wọ́n á mú kinní yẹn ni wọ́n máa fi òkúta kan máa fi gbó ẹnu ni báyìí pé wọ́n pọ́n irin yẹn. Àwọn òkúta ńlá yẹn ni báyìí wọ́n máa ń fi irin gbó ni. That's mean kó pé wọ́n lọ kinní yẹn, wọ́n lọ irin. Ẹ wo, ẹ wá sọ̀rọ̀ Yemẹja, ẹni tó fi jẹ mọ́gàjí kìí ṣe Yorùbá. Ẹ fẹ́ gbọ́, ẹni tó jẹ mọ́gàjí ibẹ̀ tó láwọn bàbá làwọn wà ń bẹ̀, wọn àti máa ṣe kinní kan. Ẹ lọ wá ní tó bá tásìkò àwọn tó ní ibẹ̀ yẹn, ìdí àpẹ́ ló ní. Ìdí àpẹ́ tí mo sọ yìí, àwọn Ládérin ọmọ Àfọ̀njá àbí àwọn bàbá Àfọ̀njá, bàbá Àfọ̀njá. Bàbá yẹn sọ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ó lọ́ba mẹ́ta ti jẹ. Bẹ́ẹ̀ ni, before káwọn Sùlù tó dé, káwọn Álímì tó dé, bẹ́ẹ̀ ni ọba mẹ́ta ti jẹ. Ẹ lọ ṣèwádìí, ẹ lọ gbá research nílùú Ìlọrin, ọba mẹ́ta ti jẹ. Ẹ tún lọ ṣèwádìí ẹ̀ náà máa ní kí náà jẹ rí. Kí ni? Ẹ lọ béèrè nínú díà, ẹ lọ wá ìwé ìtàn, ẹ lọ béèrè tó dẹ̀ lórúkọ kọ̀ọ̀kan. Ọba mẹ́ta ti jẹ. Mo jẹ́ pé bàbá yẹn sọ ó mọ ìtàn níwọ̀n bá tiẹ̀, wọn kò lè sọ̀rọ̀. Bọ̀ ó tọ̀rọ̀ kò ní jẹ́ kò ní sọ pé ká má sọ òun. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ pé wọ́n wà nínú ayé, wọ́n kàn sọ̀rọ̀ torí pé a ń rí òtítọ́, a ní sọ. Tẹ́ bá fẹ́ ní Saudi tẹ́ ń sọ̀rọ̀ nípa èyí, tẹ́ ń sọ̀rọ̀, àwọn Saudi ò gbẹ́sìn lórí tó báyìí. Gbogbo jàlámíà, gbogbo ìmúra wọn, àṣà wọn ni, kìí ṣe ẹ̀sìn wọn. Ọ̀tọ̀ lẹ̀sìn o, ọ̀tọ̀ làṣà o. Àṣà wọn wọn fi ṣeré.
ẹ gbọ́ àṣà wọn ẹ̀sìn wọn àfi ṣeré ní Saudi. ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ làṣà ìmúra tiwa agbádá tẹ̀wọ̀n ṣé Saudi ló ń wọ̀ ní ilẹ̀ Yorùbá ni. àwọn wo ló lágbádá àwọn wo ni àwọn wo ló ń lò dáadáa tí èsì àwọn oníṣẹ̀ṣe gan àwọn titi wa níbí ni. gbogbo tẹ́ ń ṣe ẹ̀gàgà yẹn àfà síríkù ni. ẹ̀yin tẹ́ bá dájọ́ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ má wà bias lórí ẹnìkan. ẹ̀yin ìjọba mo pè yín ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ ẹ má jẹ́ kí tí ó padà dá wàhálà rẹ̀ kó tó dá pọ̀n padà wá di wàhálà o torí pé ẹnìkan sọ pé tó sọ kébékébé ìyẹn kàn sọ jákujá fún àtọ́ tóun náà wé láwà ní tó ní bàbá àwọn wé àwọn kan sí Ìsìláàmù. ẹ gbọ́ mi yé ó tọ̀rọ̀ lè korò mo ṣe ni mo jẹ́ mùsùlùmí tó máa sọ òtítọ́ ọ̀rọ̀ fún yín. ẹ ṣọ́ra ibi tí mo pè ní agboolé yìí tó yẹ pé eégún ọlọ́jẹ̀ eégún náà ń gbé bẹ̀ dáadáa. à ń pè bìkan ní ládùbà gbogbo bẹ̀yẹn náà ti di lọ́rìn wọ́n ń gbégún dè ní Ọlọ́run ní ládùbà. bẹ́ẹ̀ ni kábà ti kọjá ọ̀fà díẹ̀ a máa dé ká tó dé Ganmọ yàrá yẹn wà báyìí ládùbà gbogbo bẹ̀yẹn náà Ìlọrin ó ti di lọ́rìn ó ti kúrò lẹ́yìn ìlú. eégún náà ń gbé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀báyé lẹ ti bàjẹ́ bọ̀tẹ́nìkan bá sun Kùránì tiwa ẹ máa wá jáde. ké Kùránì tẹ rí yìí tẹ́síbùkù ni inú ara wa nǹkan tá a kà kú omi ó ti wà nú ara wa àwa gángan la di Kùránì. wọ́n gbé wa dán ti gbé tẹ́síbùkù English and kíní fún wa ni bẹ́ẹ̀ náà ti gbé báíbù wa. bò ó tọ̀rọ̀ ẹ wá sọ̀rọ̀ ilé jamro ilé kíní kan sàlẹ̀ kòtò ṣé ó jẹ mọ́ àwọn ilé Fúlàní ni. a wá sọ òtítọ́ ọ̀rọ̀ fún yín ẹ gbọ́ ẹ ní òkúta gidi òkúta orí burúkú wo ló gidi. wọ́n náà wo orúkọ ẹ̀ ló jẹ́ ọmọ orúkọ ilẹ̀ Haúsá gan. ẹ ronú lé lórí ẹ wá àwọn nǹkan àyè tí ẹ fi kọjá òfin tí Nàìjíríà ṣe òun lélẹ́yìí tẹ̀ ń ṣe yìí. ìgbà táwọn èèyàn náà nǹkan sọ pé wọ́n láwọn tó ń bá irọ́ wọn kò sí pé wọ́n ń bá kọ̀pù anybody. ẹ fẹ́ parẹ́ ni torí gbà tí gbogbo bẹ̀yìn ò tí là gbogbo tí Okolówó fi lajú sìn tí gbogbo ọ̀nà bí Yemẹja yẹn even tẹ bá lọgùn ẹ rí i pé igbó ìpọ̀ ń bẹ̀ náà kò tó ti lajú tán gbogbo ẹ̀ náà ti tó 10 years yàtọ̀ fún bí gáràjì Okolówó yẹn tẹ bá ní kẹ́ lọ sàlẹ̀ níbi tí odò Yemẹja wà dé Yemẹja ẹ gbọ́ kò síbi tá a mọ̀ ọ̀sìn kò sí àìmọye nǹkan táwọn olóyè yìí náà ń ṣe. tí ẹ rí òótọ́ ọ̀rọ̀ ẹ wá ń dájọ́ ẹ ń gbé nínú àwọn ọ̀rọ̀ yín ọ̀gá ọlọ́pàá kódà ẹ ń gbé ẹnìkan ju ẹnìkan lọ. inú ayé tá a wà yìí Ọlọ́run ọba nìkan ló mẹjọ́ dá. Moses ṣe tí Ọlọ́run mẹjọ́ dá Ọlọ́run dán wò ó ṣe mistake kò lẹ́jọ́ náà dá. ẹ bá farabalẹ̀ ẹ fi sùúrù tó ni. ǹjẹ́ ẹ wádìí pé àwọn wo ni Yemẹja gangan. ìgbà kíní Yemẹja yẹn ǹjẹ́ tó jẹ́ kíní òrìṣẹ́ gan níbo ló wà tẹ́ ẹ mọ̀ nílùú Ìlọrin ṣé bí nílùú Ìlọrin ló wà yàtọ̀ fún odò yẹn. bẹ́ẹ̀ ni bọ̀ tó ní sọ àṣírí yẹn jáde tó yẹ pé àwọn tó jẹ́ ẹ̀mí ọ̀dọ́ ni gan mọ̀ ibi tó wà tó yẹ pé ó ní bí wọ́n ṣe. wọ́n mọ̀ pé tí wọ́n bá bọ àwọn nǹkan yìí ìnira máa ń dé sínú ìlú Ìlọrin fún àwọn ọ̀tá Ìlọrin mò ń sọ o. ìnira kìíní kọ́ àwọn wọn nítorí gbà yẹn ni àwọn òye máa jáde àwọn èèyàn máa ọpọlọ àwọn èèyàn máa sí nǹkan ọrọ̀ ajé máa lọ dáadáa and again ìgbà yẹn gbogbo ní máa mọ̀ pé nǹkan ta bá wọn
gbogbo tí wọ́n ti dì àwọn nǹkan tí wọ́n ti dì pamọ́ tí wọ́n ti fi so orí ọmọ Yorùbá ètò yìí ẹjọ́ bá mi ṣí ẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run. ẹ fẹ́ gbọ́ màá sọ ọ̀rọ̀ fún yín lẹ́nìí. Àfọ̀njá nígbà tí wọ́n pa tán tí wọ́n pa Àfọ̀njá tó dúró sórí ìdúró ọjọ́ kẹta tí wọ́n lọ síbẹ̀ pé àbó ti kú àbí òkú, kí làwọn arábí tún ṣe? ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n gé orí ẹ̀? Orí Àfọ̀njá tí wọ́n gé yìí ẹ gbọ́ mi, ó tún níbi tí wọ́n rí sí níwájú ilé ẹ̀míà. bẹ́ẹ̀ ni mo sọ jáde, àṣírí pọ̀. Ìgbà tó tún ṣe kinní kan, eérú ẹ̀ odò kan wà tí wọ́n tún da eérú ẹ̀ sí. Odò yẹn wọ́n bọ odò yẹn náà. bẹ́ẹ̀ ni odò yẹn òun náà gba Ṣẹ́bí kọjá. Odò yìí tí mo sọ yìí kò mọ́dè níyì, ó pọ́n láti ìgbà tí wọ́n ti da eérú Àfọ̀njá síbẹ̀. Ìtàn wà, ọ̀rọ̀ wà. ẹ mọ̀ ìlú kan wà tí wọ́n máa ń lù níwájú ẹ̀míà yẹn níbi tí wọ́n fi orí Àfọ̀njá sí yẹn. ìlú yẹn máa ń tó bẹ́ẹ̀. gbogbo ẹni tó bá ti wọn kì í fi Fúlàní kankan àbí Haúsá kankan kó máa lùlù yẹn, Yorùbá kan náà máa lọ yàn pé kó máa lùlù yẹn báyìí. ìlú ńlá báyìí ni wọ́n máa ń lò lọ́dún wáyé. gbogbo ẹni tó bá ti lùlù yẹn wọn kì í sórí rẹ̀ láyè. ẹ fẹ́ gbọ́ àṣírí ni. níwájú ilé ẹ̀míà ló wà. ibẹ̀ gangan ni wọ́n rí orí ẹ̀ mọ́. wèrè ní bàbá rẹ̀, aláìmọ̀ kankan. ó sì dànù fún mi. ẹ gbọ́ mi, torí ẹ̀ ẹ jẹ́ ká bára wa sọ òótọ́ ọ̀rọ̀. ọ̀rọ̀ yìí ẹ kàn lè máa wò pé bóyá kinní ni. àwa ti kúrò nínú ànámọ́, àwa léni. èmi máa ń sọ̀rọ̀ kan wípé tó bá tásìkò tọ́lọ́run bá ló ti yá ó ti yá. lórí ọ̀rọ̀ tèmi ń dá sí yìí o, tọ́lọ́run bá ló ti yá, Ọlọ́run ló lẹ̀mí mi, ó ti yá náà ni o. torí gbogbo tí mo sọ èmi sọ òótọ́ torí ọjọ́ ọ̀la. tó bá di ọ̀la mo kíyà mi, tó bá di ọjọ́ ọ̀la àrọ́mọdọ́mọ kálukú máa gbọ́ ọ̀rọ̀ tí mo sọ sílẹ̀. ẹlòmíì, mo kí Mr. Bámidélé, ẹlòmíì gádé òun náà rí orí ustaasu kí lẹ mọ̀. ẹlòmíì adé abá ìtàn yìí abọ́rọ̀ tí mo sọ. ẹ gbọ́ mi yé, abá ọ̀rọ̀ tí mo sọ. àwọn tí ò wá mímọ̀ tí ó ṣèwádìí, ẹ gbọ́ mi yé. ẹ wò ó, tí wọ́n bá ń bà bọ̀ bẹ́ẹ̀ á tú àṣírí Mẹ́kà. àwọn nǹkan kan tó wà nínú Mẹ́kà tí wọn ò bá ṣọ́ra tó jẹ́ àwọn àfáàtù síta, ìyẹn tó gbọ́. nínú Kàábà yẹn á tú àṣírí Kàábà tí wọn ò bá tún ṣọ́ra á tún tú síta. tẹ́yìn àfáà tẹ́ ẹ̀ bá ṣẹnu tẹ́ ẹ̀ gbẹnu dúró sójú kan. ẹ jẹ́ ká ọ̀rọ̀ máa bára wa lọ. iye nǹkan tó pamọ́ sínú ọ̀rẹ́ wọ́n rìpọ́ọ̀tù ètò yìí ẹjọ́, wọ́n rìpọ́ọ̀tù ẹ̀ gan. wọ́n dẹ̀ ń flag ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹjọ́ ẹ bá mi ṣí ẹ̀, ẹ bá mi ṣí ẹ̀. àìmọye nǹkan míì tí wọn ò bá ṣọ́ra wọ́n fi owó ara wọn fi tú Islam, wọ́n tú ká. àwa náà kúrò ńbẹ̀ tí wọn ò bá ṣọ́ra. torí pé ó ṣe jẹ́ pé mùsùlùmí nìkan ló ń dá wàhálà lẹ̀ nílùú yìí. torí ìjọba tí mo wá rí pé ìjọba ń ṣe gan, ìjọba Islam ni, kò sí ìjọba gbogbo ẹ̀sìn yòókù. why? ìlú ọ̀rọ̀ gbọ́, ìlú ń pariwo. èní ni mo gbọ́ tí ọmọ Yíbò tó kó ráìsì wọlé olóhùn ra ráìsì ní 54,000 láàárọ̀ yìí tí wọ́n kó dé. mo èmi sì ẹ̀ pé rọ́ ni, tí mo yìí láwọn ẹlẹ́rìí tájọ wà ń bẹ̀ pé 54,000 báwo wọ́n bá. àwọn èèyàn sáré lọ́hún ra èyí tó chìpù yẹn kó má bàa di pé wọ́n tó mọ̀. ẹ dá mi lóhùn, èmi béèrè pé ló fẹ́ máa tà. ẹ̀yin ẹ wá sọ ọ̀rọ̀ mi ìráyè tiẹ̀. ẹ gbọ́, tí wọn ò bá ṣọ́ra, èmi sọ
èmi ti sọ fún yín, ẹ lọ jáde fún mi. Kò kàn mí wípé ẹ máa léèyàn pé kó lépa ẹ̀mí mi, ẹ gbọ́ mi, máa jáde láyé níjọ́ kan. Bọ́ máa fẹ́ kó yé yín náà pé ikú lẹ máa fi léèyàn kiri ẹ̀yin mùsùlùmí, ẹ gbọ́, ẹ̀yin alákatakítí tẹ́ ẹ̀jọ́ lódodo mùsùlùmí tó jẹ́ pé ẹ bọ gan ẹ̀ ń ṣe síríkù. màá yìí bẹ àbáṣà ìdù sítù sí yín níbi táwọn màá yìí sọ fún yín gbogbo àwọn àbá tó wà nílùú Ìlọrin onísíríkù ni lọ́pọ̀lọpọ̀ wọn. Gbogbo àwọn àbá tó dúró tí wọ́n láwọn lé àwọn kan yìí kò sí yàtọ̀ pẹ̀lú àwọn tí wọ́n lé. Gbogbo àwọn nǹkan ṣẹlẹ̀ nínú ayé fíìkì kìíní. So àwọn nǹkan oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ayé tó jẹ́ pé à ń fẹnu gbò nígbà tí àṣírí tú. A ti wà láyé social media, a ti wà lójú nígbà tí ojú wa ti là, òyìnbó wọn là wá lójú. Gbogbo ẹni tó bá lóhun fẹ́ lépa mi àbò ń wá tí ní pípa ẹ̀mí mi, ó kú òun àtọmọ rẹ̀. Èmi bẹ́mi ṣe wà yìí, mo ti fira mi jíǹkì òtítọ́ níwájú Ọlọ́run pé èmi ò wà pẹ̀lẹ́ nìkan. Mi sí bóyá ẹni báyìí ṣe gbá tí ẹlẹ́bọ bá ṣe tí ò dáa máa sọ fún. Tí kìrìsìtẹ́nì bá ṣe tí ò dáa máa sọ fún. Torí ẹ̀ mo sọ báwọn ìjọba pé ẹ wó mọ́sálásí lọ, ẹ wó chọ́ọ̀chì lọ, ẹ fi kọ́ léṣẹ́, ẹ kọ̀nfàtẹ̀ sí léṣẹ́ kí iṣẹ́ lè wà lù, káwọn ẹ̀ lè níṣẹ́. Àìní kankan òun ló jẹ́ kán máa rìn kiri ìgboro, kán máa mọ̀ nǹkan tó kàn nínú ìgbésí ayé wọn. Bọ̀ òótọ́ ọ̀rọ̀ ó korò, ẹ wá lè mọ nǹkan tó ń jẹ́ Yemọja. Ẹ lọ ẹ sọ fún bàbá tó fi jẹ mọ́gàjí yẹn kó mú ìtàn bàbá ẹ̀ tẹ́bà ní pé Fúlàní ni. Ọ̀rọ̀ wà lórí ẹ̀ táwa ti rí ni tó yẹ pé a ti sọ rí. Àwa ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yemọja ó ti pẹ́. Lórí ọ̀rọ̀ Yemọja yẹn, ilẹ̀ Yemọja mo tún sọ. Bọ́ a ti kọ̀rọ̀ tí tó, wọ́n ní tọ́wọ́ ẹni ò bá ti tèkúdà, a kì í béèrè ikú tó máa pa bàbá ẹni, ẹ gbọ́. Àìmọye agbègbè bẹ́ẹ̀ tí wọ́n ń tà. Àìmọye agbègbè tabaníká bẹ̀rẹ̀ láti jẹ́ bàbọ̀ kẹ́yàn ká máa tọ́bọ̀ wá sáàlì padà sóko lówó. Ọ̀pọ̀lọpọ̀ làwọn míì tó jẹ́ pé àwọn Fúlàní ló ń kọ̀ǹtró ẹ̀. Bẹ́ẹ̀ ni tí wọ́n ń kọ̀ǹtró ẹ̀ lọ́la yìí tírélà gbogbo ẹ̀ àwọn ló kún bẹ́ẹ̀. Tíjà bá dé àwọn ló ń wìn ní dé bàbá ló mà. Mọ́rò local government ni, torí pé àwọn sàógbà náà ti pín wọn mọ́ Mọ́rò. Mọ́rò yẹn gan ó níye local government tó yẹ kó jẹ́, ẹ mọye wọn ni. Gbogbo nǹkan yìí kí là ń tanra wa fún, kí là ń parọ́ fúnra wa fún. Ẹni tó bá wá sọ òótọ́ ẹ máa bú, ẹ máa lékú sí. Àwa mùsùlùmí kí ló dé tá a ṣe làákàyè? Torí ẹ̀ mo ṣe sọ̀rọ̀ Mẹ́kà níjọ́wọ́ pé ẹyẹ wéṣì owó kẹyẹ rányàn lọ Mẹ́kà mọ̀. Terrorism àbí kí ni máa ń pè ẹ lọ ń wo bíbà pẹ́ lọ ń wo páàkì lọ́rọ̀ Mẹ́kà jẹ́. Kí pẹ́ lọ sin Ọlọ́run ẹ lọ ń wo Zoom lọ́rọ̀ Mẹ́kà jẹ́. Ẹ gbọ́ mi, ẹ lọ ń wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni, ẹ lọ ń ṣe ànájú nǹkan tó wà lọ́hùn, nǹkan tí Mẹ́kà jẹ́ nìyẹn, ẹ lọ sin Ọlọ́run. Ẹ gbọ́ mi, gbogbo nǹkan yìí ẹ jẹ́ ká ṣe làákàyè lé lórí. Ẹ wo owó tí ẹ fi ń wéṣì fáwọn èèyàn pé kí wọ́n lọ sí Mẹ́kà, ẹ pín fọ́pọ̀lọpọ̀ ládùúgbò yín 1 million bó jẹ́ èèyàn 5 kẹ́ bá ṣe oore fún èèyàn 5 yẹn kẹ́ gba ṣọ́ọ̀bù kún kẹ́ fọ́ ní ìṣe. Mo máa sábà sọ wàláhì tàláhì súnmọ́ bílẹ̀ Ọlọ́run á gba oore jù pẹ́ lọ ẹran ẹnìkan lọ Mẹ́kà lọ. Níbo lẹ ti ń rí owó 5 million ẹ sì
àìmọye èèyàn tó ń sunkún pẹ̀lú bí ìlú ṣe le tí àwọn èèyàn pariwo àìmọye èèyàn tó lọ sí Mẹ́kà ni. àwa sọ òtítọ́ ọ̀rọ̀ máa rò pé bóyá kí là ń sọ lẹ́nu. má tanra yín mọ́ ibo ẹ̀yin tẹ́ ń lọ Jerúsálẹ́mù lọ ń wo ìran Zoom àti páàkì níbẹ̀ lọ ń wo nǹkan tó wà níbẹ̀ ni lọ sí lọ́hùn. gbogbo àwọn ànábì Ọlọ́run náà gorí àpáta tòótọ́ tí wọ́n ṣàdúrà tádùn àwọn gbà. ẹ̀yin náà bọ́ sí àwọn àpáta káàkiri tó wà nílùú yìí gbàdúrà tádùn àyìn ò bá nígbà. tí ẹ rí gbogbo ohun tí èmi sọ kèsè torí èní torí ọ̀la ni. àkèrè inú ayé mo sọ lẹ́ẹ̀kan tá a ti ń bímọ tó ti wọ yunifásitì tọmọ fi dàgbà jù wá lọ. gbogbo tá à ń sọ yìí márùn yàn wo àdúgbò yín lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn àwọn tó ń sọ́fà gba ṣọ́ọ̀bù fún wọn. bó jẹ́ nìkan ló fẹ́ rán lọ Mẹ́kà gba ṣọ́ọ̀bù 1 million gba ṣọ́ọ̀bù bóyá bíi 3 something rajà síbẹ̀ fún kó bá wọn bẹ̀. wàláyì tọmọtọmọ àtọrọ ọmọdọ́mọ ẹnìyẹn ní ẹlẹ́dàá wọn máa ṣàdúrà fún ẹnìyẹn. mo fi Muhammad búra sí gbogbo tẹ́ ń wéṣì owó tẹ́ lọ fi ń wo páàkì tẹ́ lọ fi ń wo kinní níbi tẹ́ lọ yẹn kìí sóhun. àwa sọ òótọ́ ìlú yín jẹ́ ti túnṣe ná. ìlú tí yín mi takú ìsìláàmù ara òótọ́ ọ̀rọ̀ ọ̀nù ìsìláàmù ni mò ń sọ. èmi ò takú ìsìláàmù òótọ́ ọ̀rọ̀ torí pé ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ làṣà. even ní Saudi Arabia ọ̀tọ̀ làwọn kan tó yẹ pé ṣòkòtò wọn kì í balẹ̀ àṣà wọn ni. àwọn kan ṣòkòtò wọn ń balẹ̀ àṣà wọn ni. gbọ́ mi. ní ayé ìgbà yẹn náà bí ìró náà máa ń ró tí wọ́n máa ṣe bí ṣòkòtò. àwọn kan dẹ̀ rán ṣòkòtò pẹ̀lú ọwọ́ náà. bọ́ ẹ jẹ́ ká bára wa sọ òótọ́ ọ̀rọ̀. ẹ wá gbé ẹ̀sìn yìí mú kó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 . ìgbà táwọn bí kan jagun àwọn òun lànà bí lò tó fi jagun tó fi di pé ibẹ̀ ìlú yẹn di bó ṣe dáa. kí sá àwọn aráàlú yẹn náà ló dìde sóhun nìkan lè dá ajá ni. pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ bá ṣe fẹ́ bọ́ lọ́sùn ṣe abẹ́fẹ́ bá wọn sọ̀rọ̀ pè wọ́n fíṣítì wọn wà máa rè wọ́n bí wọ́n ṣe eré àwọn babalábàbá wọn tí wọ́n fi tọ́nù sí ìsìláàmù nígbà yẹn. gbọ́ bí wọ́n ṣe eré babalábàbá wọn tí wọ́n fi tọ́nù sí ìsìláàmù ẹ̀yin náà rè wọ́n lẹ́fi gé ní àti wọn. bóyá ẹ ṣe yẹn wá láfẹ́ fagídí ṣe bàbá yín òkúta gidi ó máa wọlé kan a kó kinní tó wà ń bẹ̀ á sun. gbọ́ ojú wọn dúdú nígbà yẹn wọn mọ̀ túmọ̀ constitution Nàìjíríà wọn mọ̀ túmọ̀ ìwé òfin Nàìjíríà. gbàgbé pé òyìnbó ló gbé ọ̀rọ̀ wíwá ká ojú àwọn èèyàn láàrin. àwa sọ ọ̀rọ̀ yìí ó korò tó tọ́ torí mùsùlùmí ni mí torí mo ti kọ́kọ́ sí astagfirullah kọ́lọ́n foríjì mi níbi ọ̀rọ̀ ẹnu. bọ̀ ọlọ́ntọ́lọ́wọ́n bọba tó láyé tó ní sọ ni mo sọ yẹn mo kọ́kọ́ kí ọ̀gá ọlọ́pàá tó pè yín tó bá yín ṣẹ́tù ẹ̀ níwọ̀n bá bó ṣe ní mímọ́ rẹ̀ mọ́. gbọ́ mi gbọ́ mi yé níwọ̀n bá bó ṣe ní ìmọ̀ tọ́lọ́run fún ní mọ̀mọ́ tó fi bá wọn parí ẹ̀ tó bá wọn ṣẹ́tù ẹ̀ wọn kálukú lọ bọ̀ kò tán nínú mùsùlùmí mo mọ̀ wọ́n ṣé báwọn kan náà lọ bá lóru mọ́júmọ́ ìní. gbogbo nǹkan yìí ǹjẹ́ sódà. àmọ́ gbogbo àyìn adájọ́ ayé ẹ jẹ́ ká ṣọ́ra ẹ̀yin adájọ́ ẹ jẹ́ ká ṣọ́ra káyé dá ẹjọ́ tí ò yẹ ká dá ká farabalẹ̀ ká tù ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tùbí nùbí ká farabalẹ̀ wò ká jọ̀ ọ́. ẹ̀rí tí àwọn adájọ́ mi tó bá rí pẹ́jọ́ òsìkí ni wọ́n tún ní ẹ̀ padà wá. ẹ̀pọ̀rọ̀ yín tẹ́yìn ọlọ́pàá sọ képẹ́ ẹ̀rí sọ ẹ tún ṣáìdì àwọn kan jù bí wọ́n ṣe. àwa náà mọ̀ wọn Ìlọrin láti jáde secondary school 99. gbọ́ mi Ìlọrin kéré nù pé bóyá kinní kan Ìlọrin làwa náà ti ṣe tán láti ka primary láti ṣe secondary Ìlọrin yìí ládàgbà sí
kí la wá ń da ara wa láàmú fúnnú ayé, kí là ń dara wa láàmú fún, kí là ń fi kú léra wa kiri fún. Ẹ má jẹ́ ká hùwà jàgídíjàgan àwa mùsùlùmí, ẹ jẹ́ ká ṣọ́ra. Ìgbà tó lọ́wọ́ sọ̀rọ̀ níbi tírà kan, padà bismillahirrahmanirrahim, ó ní ya ayyuhan nasu kullu mimman fil ardi halalan tayyiban wa la tattabi'u khutuwati shaytan innahu lakum aduwwun mubin. Ẹ gbọ́ ni, kò sọ pé òun pe mùsùlùmí bẹ̀ yẹn o, ya ayyuhan nasu ló sọ, ó pe gbogbo ẹ̀dá Ádámù pátápátá, gbogbo ẹni tó dá pátápátá tó pè, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà, kullu mimman fil ardi, láti wá jẹ tó wà lórí ilẹ̀, halalan tayyiban. Ìgbà tó pè wá ká jẹ, ṣé ẹ bìlíf kó ń jẹ ló sọ̀rọ̀ ni? Ọlá abẹ, orí ibẹ̀, gbogbo tó lè wà lórí ilẹ̀ tó dá, láti wá ṣe náà ni, láti wá tẹ̀lé, ká lè gbà póhun náà ló dá, ká lè gbà póhun náà lélẹ̀. Halalan tayyiban, pẹ̀lú tó tọ́ àti tó mọ́. Ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe nǹkan tó táwọn mọ̀ kó mọ́ lọ́dọ̀ àwọn nu. Ọ̀dọ̀ àwa mùsùlùmí ibi táwa náà mọ̀ kó mọ́ làwa náà tẹ̀lé. Àwọn kìrìsìtẹ́nì èyí tó dá wọn náà lójú làwọn tẹ̀lé yẹn. Ó wá ní wala tattabi'u khutuwati shaytan innahu lakum aduwwun mubin. Ẹ má ṣe tẹ̀lé ìlànà àṣetọ́nù, nítorí pé ẹni tá a ti mọ̀ innahu lakum aduwwun mubin, ẹni tá a ti mọ̀ póhun náà lẹni tí wọ́n ṣe ni èèyàn burúkú, ẹni tá a ti mọ̀ pé ẹni ẹ̀kọ́ ẹni ègè òun ni ṣètọ́nù. Kéèsì ṣètọ́nù tó wà ní Kùránì òun lè sùn tí wọ́n ń bọ nílẹ̀ Yorùbá o. Ẹ lọ síwádìí kẹ́ gbá rìsáàsì dáadáa. Wọ́n wò pé kí lórúkọ tí wọ́n máa fún gbogbo òòṣà tí wọ́n bá rí, ṣètọ́nì làwa mùsùlùmí máa ń pè gbogbo tó bá ti ń jẹ́ òòṣà. Even àwọn kìrìsìtẹ́nì, àwa mùsùlùmí láyé ijó òun náà, àwọn ṣètọ́nì, àwọn àṣetọ́nì, àwọn ọ̀tá Ọlọ́run kíní kan, a hate wọn nígbà náà lọ́hùn. Bọ́ ẹ jẹ́ ká wá ẹjọ́, ẹ jẹ́ ká ronú. Ọ̀rọ̀ yìí bó ṣe ká mi lára lèmi ṣe sọ, òótọ́ ọ̀rọ̀ dẹ̀ korò, òótọ́ ọ̀rọ̀ korò. Tèmi kàn pé ọ̀rọ̀ kan lásọ táà ní sọ mímọ̀, ọ̀rọ̀ kan ládẹ̀ sọ táàtù máa sọ lọ láyéláyé, torí pé èmi ò ní sọ pé sẹ́ kẹ́ ẹ má fi kú wá mi, tásìkò mi bá ti tó máa lọ ni. Ẹ gbọ́, ẹ gbìyànjú. Ọlọ́run ọba lọba tó ní ẹ̀mí mi, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. Mo mọ̀ kó máa ka yín lára tó bá ti tásìkò tí ẹ bá ti gbìyànjú láti kárakò á tú àwọn kankan tó wà nílẹ̀ Mẹ́kà. Tó rọ́pọ̀lọpọ̀ yín lọ Mẹ́kà ní ẹ̀ wá rìsáàsì Mẹ́kà gan. Ilẹ̀ Yorùbá yìí, àbílẹ̀ ayé yìí, ẹ̀ wá rìsáàsì lórí ẹ̀, kẹ́ ẹ gbà pé ní mímọ̀ lórí ẹ̀, pé báwo ni ilẹ̀ Yorùbá ṣe rí. Ǹjẹ́ Mẹ́kà báwo ni wọ́n ṣe láti ilẹ̀ bíi ibo náà gbàdé Egypt gan. Dúdú, ó dáa, mo béèrè lọ́wọ́ yín, Ádámù tẹ́ ẹ sọ yìí ṣéyàn dúdú ni àbẹ́yàn pupa? Ǹjẹ́ ṣé ẹ mọ̀ ń pa ẹ̀ nínú Kùránì? Ǹjẹ́ ṣé ẹ mọ̀gbà tí wọ́n kọ́? Ǹjẹ́ ṣé ẹ mọ̀gbà tí wọ́n bí Ádámù àti Éfà tẹ́ ẹ sọ̀rọ̀ nípa ẹ̀? Ẹ wá ń pariwo, ẹ ń lọ ń dájọ́, ẹ ro ọ̀pọ̀lọpọ̀, ẹ ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀lẹ̀ nílẹ̀ tó jẹ́ páwa mọ bó ṣe jẹ́. Bó tó bá tásìkò, gbogbo àwọn nǹkan ẹ máa padà mọ̀. Bàbá, ẹ jẹ́ ká máa bẹ̀rẹ̀ lẹ́sẹsẹ. Kó tí tásìkò, mo sọ pé tó bá tásìkò, àwọn ọ̀rọ̀ máa jáde, àwọn èèyàn. Àmì àṣẹ bàbá mi, àwọn èèyàn máa padà gbọ́, torí wọ́n máa fẹ̀dí ara wọn síta tí wọn ò bá dúró dáadáa. Wọ́n á fẹ̀dí ara wọn síta gan. Ẹ jẹ́ kó wọ́n sinmi, ẹ jẹ́ kó gun omi, á pèpè, á bẹ̀bẹ̀. Wọ́n rọ̀ yẹn wo bí àwọn ẹni yìí ṣe ń ṣe níwájú ọlọ́pàá gan. Ẹ mọ̀ pé ẹ̀sìn àlàáfíà làwọn èèyàn gan gbé dání ju tiwa lọ. Ẹ wo bí àwa ṣe ń ṣe arrogant níwájú ọlọ́pàá. Àwa ò fẹ́ bẹ́ẹ̀, àṣegbá kan nílẹ̀ babaláku bàbá tiwọn, àbí?
ẹ lé ọmọ kọ dànù, ẹ jogún ẹ gbé ẹṣin ẹ fi pa nǹkan rẹ. ẹ wo Khalifa pẹ̀lẹ́ o, bàbá ẹ̀ ti ya wèrè ọ̀dẹ̀ orí bó ṣe rí. so gbogbo fìràkù tẹ́ bá sá o, gbogbo kùndí tẹ́ sá ẹ lọ máa sá lé mi lórí. gbogbo sàlábà tẹ́ bá sá ẹ lọ máa sá o, èmi ò ní kankan, mo ní Ọlọ́run Elédùmarè tó dá mi. ẹ gbọ́ mi, gbogbo tẹ́ bá sá àdàbí mò ń bọ̀ Kùránì ni Al-Qur'an Karim, mo fi búra sí àdàbí tó bá ṣe wípé kìí ṣe òótọ́ ni mò ń sọ. ẹ gbọ́, àdàbí tó bá ṣe pé irọ́ kọ́lẹ̀ yín mu ọ̀pọ̀lọpọ̀ yín pa ní gbogbo tẹ́sà tó máa jẹ́ o. ẹ gbọ́ mi yé, gbogbo tẹ́sà tó máa jẹ́. àdàbí tó bá ṣe pé lórí òtítọ́ kí ìfẹ́ lè wà láàrin gbogbo wa lèmi ṣe ń sọ ohun tèmi sọ. àdàbí nìkan ni. mo kí gbogbo yín, mo kẹ́yìn bàbá mi, mo kẹ́yìn màmá mi, mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò, mo kí yín púpọ̀, ẹ ṣé ẹ kú àdúró tì mí. èmi ọmọ yín náà ni, mo kí yín, èmi náà mo tún wá, mo kí yín púpọ̀. mi ní sọ púpọ̀ jù níwọ̀nba àbí tí mo sọ dé, bọ̀ mo bẹ̀ gbogbo yín náà bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi tẹ́ dúró sí orí ìlà, ẹ jọ̀ọ́ ẹ bá mi kílìkì lórí subscriber tí mo fi síbẹ̀ yẹn lórí líǹkì mi, ẹ bá mi kílìkì sóbi rí ẹ tó bá yẹ pé òótọ́ lẹ nífẹ̀ẹ́ mi tí ẹ máa fi gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ máa rí update. ẹ jọ̀ọ́ ẹ bá mi kílìkì sórí YouTube líǹkì mi kẹ́ subscribe, ọ̀fẹ́ ni, kò sí tó ná wa ní kankan láti kílìkì lórí ẹ kẹ́ subscribe. mo fi Elédùmarè ọba tó láyé, Ọlọ́run Elédùmarè mo fi bẹ̀ yín. mo fi àsìkò yìí ṣe ìlọ́nà, tó bá tún di àsìkò míì á tún pàdé, èmi lẹ́ẹ̀ máa rí pẹ̀lú àṣẹ Ọlọ́run, ẹ̀yin náà lèmi náà máa bá. ẹnì kọ̀ọ̀kan yín pẹ̀lú àṣẹ Ọlọ́run, ẹ̀ ní fojú sunkún ọmọ o, ẹ̀ ní fojú sunkún aya, ẹ̀ ní fojú sunkún ẹbí, ẹ̀ ní fojú sunkún ọkọ. bí mo ṣe fẹ́ kó rí fún gbogbo ẹnì kọ̀ọ̀kan yín á rí bẹ́ẹ̀ fẹ́mi náà. aburú tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa. ṣe rí òtítọ́ ó yìí máa padà lékè irọ́. ẹ jẹ́ ká sọ òdodo ká lè rí òdodo, ẹ jẹ́ ká sọ òdodo ká lè kan òdodo. gbogbo ẹni tó bá bẹ̀rù kú láyé pé òun ò ní kú, ìjọ́ kan náà ó máa mọ́ta, ó máa jáde láyé. kò sí bá a ṣe fẹ́ ṣe é tá à ní kú, kò sí bá a ṣe fẹ́ ṣe é tá à ní lọ sọ́run. Ọlọ́run ọba lọba tó ní dáadáa, kọ́lọ́run ọba yẹn kó ṣàánú fún wa, kọ́lọ́run ọba kó ṣàlékún fún wa. bẹ́ẹ̀ ni torọ́bọ Ọlọ́run ọba lọba tó láyé tó ní mímọ́. mo á fi àsìkò yìí mo fi bẹ Ọlọ́run ọba yẹn ó fún gbogbo alẹ́ mi gígùn. gbogbo ìgbà tó bá dé kò ní fi ní wá lára. gbogbo à ń ṣe birthday, à ń ṣe gbá, à ń ṣàwo, abẹ́ẹ̀rí ọjọ́ ikú wa náà ló ń dínkù, wàá ṣàjọyọ̀ rẹ̀. bọ̀ nǹkan ẹ̀yàn kan tí máa sọ fún gbogbo wa ní pé ẹ jẹ́ ká máa rántí kú lójoojúmọ́ àbí ní ìṣẹ́jú. èmi nígbàgbọ́ pé gbogbo ẹni tó bá rántí kú kó òun máa jáde láyé, ó láìpẹ́ kọ́ lọ́wọ́n ọba kó bá mi fún lẹ́mìí gígùn, kí ẹ̀mí ẹ̀ tún gùn lọ. torí gbogbo ẹni tó rántí kú òun gẹ́gẹ́ ló páyọ̀ Ọlọ́run, òun gẹ́gẹ́ ló máa rántí ìbẹ̀rù Ọlọ́run. ẹ gbọ́, kọ́lọ́run ọba Elédùmarè kó máa fi ìṣọ́ rẹ̀, ààbò rẹ̀ kó máa fi ṣọ́ wa gbogbo ìgbà. àkókò ní ṣubú dànù, àmọ́ lọ́rẹ́ àmọ́ àbọ̀rẹ́. ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, ẹ̀yin ọ̀gá mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi, mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ bá mi subscribe sí YouTube mi. ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, líǹkì ẹ̀ mo fi sókè yẹn, mo bẹ̀ yín bí sakọ, ẹ subscribe síbẹ̀ ká lè máa tún máa fi rí update láti rí pé ẹ ń gbóhùn wa ní gbogbo ìgbà, ẹ ń rí wa ní gbogbo ìgbà, ẹ dẹ̀ ń rí wa gbọ́, ẹ dẹ̀ ń gbọ́ ohùn wa. ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, mo rawọ́ ẹ̀bẹ̀ sí yín, ẹ bá wa subscribe sí. Ọlọ́run bàbá láàánú bá mi wà pẹ̀lú yín, ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́,
etí tẹ̀lé fi ń gbọ́ mi kò ní di nígbà kankan. Ọwọ́ yín méjì tẹ́ fi ń ṣiṣẹ́, tẹ́ fi ń kawó, ẹ̀ ní fi gbọ́ ọmọ sí, ẹ̀ dẹ̀ ní fojú sunkún ọmọ pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀dùmarè. Bẹ́ẹ̀ ló rí gbogbo gbàtáyé bá ń jáyé tí gbà ń jẹ́ gbà, tẹ́ bá jáde lọ ire lẹ́bàá pàdé, ẹ̀ ní pàdé tí ó jẹ yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọlọ́run bàbá láàánú á wà pẹ̀lú yín. Mo dúpẹ́ o, gbogbo ilé mo kí ọ̀gá mi AK, mo kí yín púpọ̀. Ó dàbọ̀.